Kí lorúkọ yín? Olúwayẹmisí. Olúwayẹmisí. Ọmọ Yorùbá tàtà ni yín. Ṣé ẹ láyà? Mo láyà náà. Ẹ láyà dáadáa. Bẹ́ẹ̀ni. Ẹ ní àyà dáadáa. Mo láyà. A ní ìbéèrè 5 níbí. Ẹ ní oore ọ̀fẹ́ láti mú ìbéèrè 3. Ìbéèrè 3 lẹ ní oore ọ̀fẹ́ láti mú. Ìbéèrè 5 ló wà níbí. Ṣé ẹ láyà? Mo láyà. Ó yẹ mú ìbéèrè. Ìbéèrè kejì. Ìbéèrè kejì. Ó ní kí ni orúkọ igi tí kò ní ewé lórí? Kí ni orúkọ igi tí kò ní ewé lórí? Igi tí ò ní ráwù. Kí ni orúkọ tá à ń pe igi tí ò bá ní ewé lórí? Igi tí ò lẹ́ka. Igi tí ò lẹ́ka. Ẹ mọ̀ àbẹ́ mọ̀ ẹ sọ̀rọ̀. Mi ò rántí. Ẹ rántí ní àbẹ́ ẹ̀ mọ́. Igi tí ò ní ráwù. Tí ò ní ráwù ara. Igi tí ò bá ní ewé lórí náà ń pè ní igi ọ̀rọ̀. Kí ni mo pè é? Igi ọ̀rọ̀. Igi. Ó yá mú ìbéèrè. Ó yá ìbéèrè kẹrin. Ìbéèrè kẹrin ni tí wọ́n bá lu agogo ìjẹun ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀, irú orin wo ni wọ́n máa ń kọ? Ṣé lọ ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀? Bẹ́ẹ̀ni. Ẹ lọ dáadáa. Ẹni tó bá ti jáde aago ìjẹun wọ́n máa ń kọ àwọn orin kan. Ó yá ẹ kọ ẹ̀yọ̀kan fún wa. Mo rántí o. Tó máa ń lọlé ńkọ́? Orin wo náà máa ń kọ tó máa ń lọlé? Àmì relé o bàbá ọlọ́jọ́ òní o bàbá. Àmì relé ẹ̀kọ́ tẹ̀. Gbogbo ẹ̀kọ́ tí a kọ́ nínú ilé ìwé wa má jẹ́ kẹ́yẹ èsì tó ṣàjẹ́ lọ́kàn wa. Ó yá ẹ mú ìbéèrè kan tó kù. Ìbéèrè kìíní. Ìbéèrè kìíní wọ́n ní kẹ́ka 1 dé 20. 1 dé 20. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Ẹ̀jọ. 9, 10, 11, 12, 13, 16. 12, 13. 12, 13, 14. Ẹ má ní 13, 12 àtọ ẹ ló mẹ́rin. 12. 13, 14, 15, 20. Ẹ pàtẹ́wọ́ fúnra yẹn gbìyànjú. Kí lórúkọ yín lẹ́ẹ̀kan sí? Olúwayẹmisí.